àyàmọ́ nàìjíríà tẹ̀lé àǹfààní àti máa gbọ́ àwọ̀ káàkiri àgbáńlá ayé kẹlẹ́dùmarè kó dáhùn kó dábọ̀ kó mọ̀ gbà á lọ́wọ́ àṣìṣe kẹlẹ́dùà kó má jẹ́ ká ṣìṣe kó má jẹ́ ká ṣọ̀rọ̀ sọ ká mọ́ ṣìlẹ̀tẹ̀ kẹlẹ́dùà kó má fi ṣọ́rẹ̀ àtàbó rẹ̀ kó fi máa gbogbo wa ẹ̀ńtà sì ṣẹ̀ tí ò ní foríjì wa kẹlẹ́dùà kó má jẹ́ ká ṣẹ̀ wọ́n. alájà kàfílà káólà ilé ẹjọ́ kan ti ń bẹ ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ń pè ní Upper Area wọ́n ti ní kí wọ́n fi alájà káólà pamọ́ sí correctional center ọgbà àtúnṣe tí ń bẹ lókè Kúrá nípínlẹ̀ Kwara. mò ń sọ fún wa wípé bàbá ń sọ̀rọ̀ àwọn ọgbà àtúnṣe àwọn ọgbà ẹ̀wọ̀n nílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà correctional center tí wọ́n ń pè ní òkè Kúrá ti ń bẹ lù lọ́rin káyì nǹkan kì í bẹ̀ ṣeréṣeré ọmọdé kọ́ ẹ̀ nífẹ̀ẹ́ wọn lògbà ọkọ yín àwọn aya yín àwọn ọmọ yín àwọn mọ̀lẹ́bí yín wọn nífẹ̀ẹ́ wọn lògbà láṣẹ ọba mi Èdùmàrè. èmi nígbàgbọ́ torí pé mo ro gbọ́ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn mùsùlùmí pàápàá àwọn tí a pè ní àwọn adarí ẹ̀sìn nínú mùsùlùmí. mo ń wo gbọ́ ọ̀rọ̀ ń pé nígbà àwa ẹ̀ ṣe blogger ẹni tójú wa ò bá sì rí àníwí àní sọ ẹni tójú wa ò bá tó ní pàtó àwa ò ní wí àní sọ ẹ̀yin náà sì mọ̀ lánàá kó tó dòní. ṣùgbọ́n ọ̀rọ̀ ohun ó ṣe mí kàyéfì ó ṣe mí àìhà pé lábẹ́ àkóso bóun kò ti lè ṣe rí èmi ò rí alájà kàfílà káólà bí ẹni tí ò kàwé àbí pé ẹni tá a lè pè ní púrùtù tí ò gbà lé ìwé kọjá tí ò mọ̀ kankan tí a ń pè ní bírò àti ìwé. tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹnu a máa gbé èèyàn títí kó lọ mọ́ tàlú adájọ́ pé òṣèọmọ ẹni tó ní bíbí ire òṣèọmọ àwọn ẹni ire òṣèọmọ àwọn kìnnìkan kò lè dùn mí fún ọ ẹgbọ́n tí alájà sọ ń bẹ̀ òun ó fi léde ẹ̀ẹ́tùn gbọ́ àwa náà rí ti ń jà ràìnràìn káàkiri tó bá jẹ́ pé òótọ́ lọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ tálájà káólà tó bọ́ọ̀dé lórí ayélujára ti ń sọ fún àwọn adájọ́ pé wọn ò ní bíbí ire wọn ò ṣe ọmọ àwọn ẹni ire bó bá jẹ́ àwọn ọmọ ẹni ire ni bó bá jẹ́ tó ní bíbí ire ni o ò lè pọ̀ mọ̀ mí alájà káólà who are you. ẹni tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you. I don't know you from Adams. I don't know you. I don't know your name. I don't do anything about you. Mo wá ń wò báyìí mo ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó o ní bíbí kó o ló mọ̀ mí. kí la fẹ́ sọ ètò ẹ̀ka ìdájọ́ kí la fẹ́ sọ dà? ṣé gbogbo ayé lẹ́mọ̀ yẹpẹrẹ torí pé ẹ láǹfààní social media àbí? torí pé láǹfààní àti wà lórí social media àbí torí pé láǹfààní àti wà lórí Facebook lórí àwọn ẹ̀rọ ayélujára káàkiri àbí àánú yín ṣe mí tèmi ń ṣe Ọlọ́run èyí tí gbogbo àwọn èèyàn máa ń wí ọmọ Nàìjíríà tí a nígbàgbọ́ ni pé kò sófin Nàìjíríà ẹni tí ò bá lòfin tí ò bá kó sí páńpẹ́ òfin àwọn náà mọ̀ sọ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ìwọ tẹ́wọ́ òfin bá mú ní ṣùkún ọ mọ̀ wípé ayi kàkí kìí ṣe lẹ́dà èbó ló ṣe ìta àbá ń wí fún wa nu alájà káólà wọ́n ní kí ọ lọ sọ sọ́gbà àtúnṣe títí di ọjọ́ 17 oṣù keje ọdún tá a wà 2025 tá a wà ẹ̀ pé kí gbẹ̀jọ́ wá tẹ̀ wájú tani ká wá báwé tani ká dorí ọ̀rọ̀ sọ nísàn alájà káólà ẹnu gbé pọ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ àwọn adájọ́ tí odindi ààrẹ ìlú ń bẹ̀rù adájọ́ tí odindi gómìnà ìlú ń bẹ̀rù adájọ́ tí àwọn kọmíṣọ́nà mínísítà ọ̀nàrẹ́bù sẹ́nítọ̀ rẹ́ẹ̀pù tí wọ́n ń bẹ̀rù abẹ́ gbàgbé gómìnà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ kan tí ìwọ̀n ní dákọ tílé ẹjọ́ ní kí wọ́n lọ gbé wá lápá ìyáká pé lórí ọ̀rọ̀ à ń ṣòwò òlù mọ̀kùmọ̀kù kan àbí kankan ńgbà tó wà lórí oyè ńgbà náà ǹjẹ́ ṣé ẹ mọ iye oṣù tó fi ń sá káàkiri ẹni tó bá mọ bá ní fọba ṣeré kódà kí wọ́n ṣètò ìdìbò ààrẹ nílùúkìlùú ìbàjẹ́ Nàìjíríà lókè òkun àbíbikíbi kí ẹni tẹ́jọ́ fi gbága kí ó mọ̀ pé ètò àbálọ̀ ìdìbò yìí kò tẹ́hùn lọ́rùn kéde kàǹkàkà lẹ́yìn tí wọ́n bá kéde ẹni tó bá jáwé olúborí àwọn olùdíje ohun tí wọ́n bá pé àwọn èsì ìdìbò tí wọ́n fi léde ohun pé kò táwọn lọ́rùn kò sẹ́ni tí wọ́n lè ànáùsì ńgbà náà pé òun làárẹ̀
tọkàn rẹ̀ ò ní mọ̀ ṣe kílokílo torí ilé ẹjọ́ kò sólúwa rẹ̀ tọkàn rẹ̀ ò ní mọ̀ ṣe kílokílo torí àbálọ àbábọ̀ tí ilé ẹjọ́ lè padà sọ lórí ètò ìdìbò bẹ́ẹ̀ni kan ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí àbí ń bi kíbi tó ga ju òfin ilé ẹjọ́ lọ ẹ̀wọ̀n ò tí ì rólúwa rẹ̀ bí a ti ṣe láàmọ̀ wí ọ̀nà owó lálégbègbà náà láàmọ̀ sọ ilé ẹjọ́ ó kọjá kèrèmí ó kọjá wàsá ó kọjá ń tẹ̀ ìyá lè fi ṣeré ẹ má máa wò pé torí pé ẹ ti láǹfààní láti mọ sọ̀rọ̀ lórí social media torí mo rí pé kìnìún òun ó ti ń fẹ́ wọ ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́jẹ̀ ó ti fẹ́ di bárakú ẹ̀yin adarí ẹ̀sìn tẹ́ ẹ gbé ẹ̀sìn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ gbé ẹ̀yin àgbààgbà mùsùlùmí tẹ́ wà lórí social media yìí ẹ̀sìn tẹ́ ẹ gbé lọ́wọ́ òun ló sọ yín di nǹkan ẹ̀sìn tó tẹ́ ẹ gbé lọ́wọ́ òun ló sọ yín di èèyàn pàtàkì ẹ̀sìn tẹ́ ẹ gbé lọ́wọ́ tẹ́ ẹ ń ṣe wáàsí tẹ́ ẹ ń torí àwọn ọmọ tí ò sunwọ̀n tẹ́ ẹ ń torí wọn ṣe òun ló sọ yín di èèyàn pàtàkì kí lẹ̀ bá wà rí tó kí lè bá wà ṣẹlẹ̀ láàrin yín ẹ̀yin àgbààgbà oníwàásí ẹ̀yin àgbààgbà nínú ẹ̀sìn tẹ́wà pé orí social media lẹ́wà mọ́ pàtẹ́ sí tẹ́wà sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùfàǹṣá bólẹ̀ fi culture sí bólẹ̀ fi jíjẹ́ ọmọlúwàbí sí níbo lẹ fi jíjẹ́ èèyàn Ọlọ́run sí níbo lẹ fi jíjẹ́ èèyàn pàtàkì láwùjọ níbo lẹ fi sí ẹ kàn rí pé èèyàn ó bọ̀ sórí social media Facebook kìíní kankan yóò mọ sọ̀rọ̀ ìfata bẹ́ẹ̀ bá sì ń sọ̀rọ̀ ohun ẹ̀ tó mọ̀ fi kéwù tì í bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ àlùfàǹṣá síra yín ohun ẹ̀ tó mọ̀ fi kéwù tì í ṣe ń tó dáa ṣe ń tó bójúmu ni ṣe ń tó dáa ṣe ń tó bójúmu ni ẹ wàá mà gbà ẹ ọmọ kékeré mọ́ kò sẹ́ńtẹ́ẹ̀nì tàlù kò sẹ́ńtẹ́ẹ̀nì sọ̀rọ̀ sí látàrí pé social media ẹ ti mọ̀ pé platform kan ni ẹ kàn jókòó nu yàrá yín bìkan ẹ mọ̀ tẹ fóònù ẹ rẹ̀ mọ̀ rìkọ́ọ̀dù ẹ mọ̀ dárúgùdù lẹ̀ káàkiri kí ló dé níbo là ń lọ bó là ń lọ tá a bọ́kọ̀ kò sí tí ń ṣẹlẹ̀ lẹ́ka mùsùlùmí kàkan ní gbogbo ìlú tí ò ní society ṣé ká sọ̀rọ̀ Ògùn state ni ká sọ̀rọ̀ Lagos state Ọ̀yọ́ Ọ̀ṣun Èkìtì Oǹdó àbí kankan kò síbi tí wọn ò ti ní society fún ẹ̀sìn bí kankan bá wá ń ṣẹlẹ̀ láàrin èèyàn méjì àbí kankan ṣe láàrin àgbà ẹ̀yin àgbààgbà mùsùlùmí oníwàásí akéwù àbí kíní kan kí ló tẹ́ ẹ̀ lè ké sí society kí wọ́n bá yín dá sí i kí ló tẹ́ ẹ̀ lè padà sí society yín kẹ́ ẹ rìpọ́ọ̀tù fáwọn àgbààgbà kí wọ́n bá yín dá sí i kí wọ́n bá yanjú rẹ̀ ọ̀rọ̀ kí ọ̀rọ̀ tí ò tó kankan ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹṣá káàkiri ẹ̀ ń tàbùkù ẹ̀sìn tẹ́ ẹ gbé lọ́wọ́ ẹ̀ ń tàbùkù adẹ́dá ìṣẹ̀dá yín ẹ̀ ń tàbùkù ibi tẹ́ ẹ gbàgòkè ẹ̀ ń tàbùkù àwa ẹ̀yin ara yín ẹ̀ ń tàbùkù culture and tradition Yorùbá torí èmi ò rí ẹjọ́ lẹ́yìn rí wípé lókè ọ̀yà lọ́hùn ẹ̀wọ̀n Haúsá wípé wọ́n jẹ́ bí aṣẹ́wù kan bí ìmáàmù kan bí abùkádàmù kan àbọ̀mọ̀kéwù kan ó bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sáwọn àgbàgbà ẹ wà ọmọdé mọ́ ẹ màgbà mọ́ ẹ mọ ọkùnrin mọ́ ẹ mọ obìnrin mọ́ ọ̀rọ̀ kéńkéń ẹ ti bọ́ sórí social media bẹ́ẹ̀ ti ń pariwo náà lẹ́ẹ̀mọ̀ fi kéwù tì ń dì bẹ́ẹ̀ ti ń pariwo náà lẹ́ẹ̀mọ̀ fi kéwù tì ń dì ẹ wà sọ̀rọ̀ ayé di igbá àkólẹ̀ àwọn tí ẹ̀yin tí àwọn èèyàn ń wò tí wọ́n ní a lot of respect fún ẹ̀yin tí àwọn èèyàn ń wò tí wọ́n wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rí ẹ wá sọ social media ẹ sọ di avenue láti mọ fi sọ̀rọ̀ àlùfàǹṣá síra yín ẹ mọ tú àwọn àṣírí àwọn nǹkan tó yẹ kó jẹ́ kábíyèsí Elédùmarè àwọn nǹkan tó yẹ kó jẹ́ àṣírí kó jẹ́ àmánà láàrin ọkùnrin sóbìnrin àbí láàrin ọkùnrin sọ́kùnrin láàrin àfa àtọmọkéwú láàrin ṣéwù àtẹlẹ́hà láàrin gbogbo àwọn àtàjẹ́ Muslim society èyí tó yẹ kó jẹ́ àmánà èyí tó yẹ kó jẹ́ àmánà kó jẹ́ nǹkan àṣírí nǹkan kọ̀kọ̀ ẹ ti ní access sí Facebook ẹ wàá bẹ̀rẹ̀ sí ní tú gbàgbàgbàgbàgbà ẹ gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì lórí social media yóò mọ̀ ṣe mi kẹ́ ẹ mọ̀ sunkún yóò mọ̀ ṣe mi kẹ́ ẹ mọ̀ sunkún pé àgbàlagbà ní sọ̀rọ̀ báyìí
ẹ gbọ́rọ̀ mi lọ social media ẹ rí àgbàlagbà ẹ̀mẹ́ bí àwọn tí àwọn èèyàn ní full regard and respect fún wọ́n mọ̀ sọ̀rọ̀ fatafata lórí social media ẹ̀rọ lọ́wọ́ sì máa bà yín máa wo àwọn ẹ̀mẹ́ lára àwọn tí wọ́n bára wọn fà kan lórí social media yìí máa wo àwọn míì yóò sì mọ̀ ṣe níbi kí mọ̀ sunkún pé ní bọ́láyé dé bọ́láyé ń lọ lórí kíni kí là ń bá káàkiri ọ̀rọ̀ ló wà láàrin alájà Kaola àti Akeugba Gold ẹ gbọ́ ta ló jẹ̀bi ta ni ká kó jẹ̀bi ta ni ká pé ńgbà alájà Kaola tẹ̀ lánà tí ń bú adájọ́ pé ọ̀ọ́ni bíbíire ni ọ̀ọ́ni kíní kankan tó bá ní bíbíire ọ̀ọ́ni pò mọ́ mi lẹ́nu common citizen sí odidi chief judge odidi adájọ́ ẹ fẹ́ sọ ilé ẹjọ́ Facebook àbí mo mọ̀ pé ká ní pé àyè gba orú alájà Kaola yìí yóò tún tẹ̀síwájú yóò go on and on láti mọ yẹpẹrẹ ètò ẹ̀ka ìdájọ́ bàbá sì tara ilẹ̀ ní lọ́pọ̀ títún bá dọ̀ wọ́n á wà padà ríra dẹ́ẹ̀dẹ́ mìíràn o ẹ̀mí ò gbè sẹ́yìn ẹnikẹ́ni o èyí tó ṣẹ̀ láàrin wọn ẹ̀mí ò mọ̀ tó dé gbogbo ọ̀rọ̀ ohun tiẹ̀ ti wá rújú pọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní búra wọn sì sẹ̀wọ́n búra wọn o tí ì bá ń ṣe wípé alájà Kaola sọ̀rọ̀ àlùfàǹṣá sí ilé ẹjọ́ òun sí adájọ́ òun tí ì bá ṣe pé ẹnu gbé alájà Kaola tí ì bá ṣe pé alájà Kaola ó kéwe lórí ọ̀rọ̀ yìí tó bẹ́ẹ̀ bá tọpinpin bẹ́ẹ̀ bá ṣèwádìí kanlẹ̀kanlẹ̀ ẹ rí àwọn àṣírí tó pọ̀ nínú tí ń bẹ láàrin gbogbo wọn tó dà wọ́n pọ̀ bẹ́ẹ̀ bá tọpinpin délẹ̀ ẹ rí ìka àṣírí ìka àkọ́kọ́ tó so wọn papọ̀ tó padà wà ń tú gbogbo wọn ká ṣùgbọ́n kí ni ká ti wá gbọ́ ilé ẹjọ́ tí yóò padà wá dúró bí intermediary láàrin ẹ̀yin méjèèjì tí ó wá padà pẹ̀tù sáwọ̀ tí ó jẹ́ kí ẹ rí everlasting solution sí àwọn ìṣòro tẹ́ ẹ ní ó wá bẹ̀rẹ̀ sí ní sọ pé ilé ẹjọ́ òun àtòrí pé adájọ́ sọ pé òun ò mọ̀ rí òun sì fẹ́ mọ̀ kí ni ìdí tí adájọ́ fi gbọ́dọ̀ mọ̀ àwọn adájọ́ òun bẹ́ẹ̀ bá mọ tí wọ́n ń dojúkọ ẹ mọ̀ gbé sàdákàtà fún wọn ni pátí mélòó lè lọ tẹ pàdé adájọ́ ń bẹ̀ club mélòó lè lọ tẹ pàdé adájọ́ ń bẹ̀ mọ́ṣáláṣí mélòó lẹ wọ̀ ṣọ́ọ̀ṣì mélòó lẹ wọ̀ àwọn social gathering mélòó lẹ wọ̀ tẹ pàdé àwọn adájọ́ ń bẹ̀ àwọn adájọ́ èyí tí wọ́n gbé lọ́wọ́ èyí tó pọ̀ torí àwọn ìwà tí alájà Kaola wù yìí ó pẹ̀lú ara nǹkan tí àwọn adájọ́ tó fi máa ń sá fún àwọn èèyàn ìwà tí alájà Kaola wù yìí ó pẹ̀lú tí ó fà á tí àwọn adájọ́ tó fi máa ń sá fún àwọn èèyàn tí wọ́n fi máa ń remain isolated lọ́pọ̀lọpọ̀ ìgbà torí bí wọ́n bá lè lọ sí patí tí wọ́n bá lè lọ sí ṣọ́ọ̀ṣì tí wọ́n bá lè tẹ̀lé lọ sí mọ́ṣáláṣí tàbí lọ social garden kan tí wọ́n ya fọ́tò tí wọ́n ṣe gbogbo rẹ̀ tí wọ́n ṣe fàájì ẹ̀yin náà lẹ́ẹ̀ lọ ya àwòrán lẹ́yà fọ́tò lẹ́ṣẹ̀ fídíò ńgbà adájọ́ bá délé ẹjọ́ rẹ̀ tí ń deliver judgement àwòrán lẹ́ẹ̀fì mọ́ takò pé jọ́ọ̀jì wọn wà báyàsí ni ṣèbí àwòrán òun àti ẹni táwọn ọjọ́ lẹ́jọ́ rèé ṣèbí àwòrán ẹni tí àwọn ọjọ́ ní kéèsì ṣèbí àwòrán àwọn méjèèjì rèé àwọn tí wọ́n jọ ṣe kinní kan wá nímọ̀ bóyá social event yẹn bóyá ó pa wọ́n pọ̀ ni o bóyá ó kọ̀ coincidence ni bóyá kinní kan ò nímọ̀ àwọn èèyàn náà lọ ya fọ́tò wọ́n ṣe fídíò àmọ́ gbé káàkiri pé adájọ́ bá àwọn olùjẹ́jọ́ ó bá ya fọ́tò adájọ́ bá àwọn olùjẹ́jọ́ ó bá ṣe kinní kan adájọ́ bá olùjẹ́jọ́ ó bá wọn jẹun pọ̀ ó bá wọn ṣe kinní kan pọ̀ ìdí tó fà á tí most of àwọn judges wa tí wọ́n fi máa ń remain isolated nù wọ́n wá lè ní àwọn social place tí wọ́n ò tẹ́ pé àárín àwọn adájọ́ bíi tiwọn tán máa fi máa tọ́jú ara wọn o ṣùgbọ́n ẹ ò lè rí adájọ́ ní anyhow anywhere you cannot torí àwọn ìwà tí àwọn alájà Kaola yìí wò ni ẹ sì fẹ́ léyìí kọ́gbọ́n gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ fẹ́ léyìí kọ́gbọ́n gbogbo ẹ̀yin tó bá tún ronú àti horú ẹ̀ níwà ètò ìdájọ́ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ o bádájọ́ bá sọ pé
ìdájọ́ omi rèé tó bá ráìsì ń kóòtù ẹ̀. Kódà díẹ̀ ni mo ń jẹ lọ ní àpíìlì, ọ̀pọ̀lọpọ̀ kan ní mo ń jẹ lọ ní àpíìlì, torí àpíìlì ìdájọ́ tí ilé ẹjọ́ ti kọ́kọ́ dá ayé òun náà ni wọ́n gbé sórí òṣùwọ̀n pé ṣé káwo ṣé àwọn àṣìṣe ń bẹ́ẹ̀ ni, àṣekáwo ṣé kò ṣe dáadáa ni, àbí kíní kankan. Àpíìlì wo, ilé ẹjọ́ gíga wo ni ó wá gbọ́ èyí tí Alhaja Kaola fẹnu ara rẹ̀ ń wí pé ìwọ adájọ́ yìí ò yẹ ṣe ọmọ àwọn òṣè ọmọ tó ní bíbí ire, ò kì í ṣe ọmọ ìpìnlẹ̀, torí ìrẹ̀lú tí wọ́n sọ pé o ò mọ̀ mí, ẹjọ́ nítorí Ọlọ́run ta ni Alhaja Kaola who are you? Ẹ lọ wo àwọn elédè míì, ẹ lọ wo àwọn elédè míì bí àwọn Yíbò, bí àwọn Haúsá tí wọ́n bá ní 200 billion lákàntì tipátipá lẹ́ẹ̀fì mọ̀. Bọ́ ọmọ Yíbò tí ìgbà ṣe pé bí i event party àbí kankan occasion ó dé tán fẹ́ dánsíà, ọmọ Yíbò tó ń ta wóróbo láàrin ọjà ẹ ò lè mọ ìtí ń bẹ lákàntì rẹ̀. Kọ́ ọmọ Yíbò ní 100 billion 200 billion kó wà lákàntì rẹ̀ yóò mọ mí ń bẹ ni, ẹnìkan ò ní mọ̀. Ṣùgbọ́n àwa Yorùbá yìí náà, àwa Yorùbá jọ tẹ bá ti ń kó 20 million 30 million 50 million 100 million jọ, ìgbéraga òde, ìgbéraga òde bá ti ga páre bí pé àwa la kó gbáyé jọ. Ẹ sinmi ẹ̀dọ̀, ẹ ṣe làákàyè, dẹ́dẹ́ mìíràn ó àárín rógún ẹ̀wọ̀n. Mo bá Alhaja Kaola ń bá kẹ́dùn torí lọ́kàn tèmi wọ́n sì máa tẹnumọ́ wípé n ò nígbàgbọ́ pé Alhaja Kaola kò mọ tí wọ́n ń pè lófin, n ò nígbàgbọ́ pé Alhaja Kaola ò lọ sílé ìwé, ẹnu lásán ló gbé Alhaja Kaola tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí adájọ́. Tọ́ ẹyin mi lọ́dọ̀ wa ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀bùrẹ́ o, ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó mọ́ra lọ́wọ́, ẹ̀jẹ̀bùrẹ́ ẹ bá ní ṣíṣú àánú wà Alhaja Kaola. Alhaja Akeugba Gold ẹ̀dàpọ̀ ẹ mọ́ sọ ọ̀rọ̀ ayé ló kọ, ẹ ti ara Alhaja Kaola ẹ ti ra rẹ̀ sí Ọlọ́run o. Èébú alọ́nitáwọn wọn ní èébú ti àbọ̀ tí a ná ẹni. ẹ̀dàpọ̀ Alhaja Akeugba Gold ẹ bá ní ṣíṣú àánú wo Alhaja Kaola, ẹ withdraw charges, ẹ withdraw cases, ẹ bá ti withdraw charges and cases wọ́n fà Alhaja Kaola lẹ̀. Ilé ẹjọ́ ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀bùrẹ́ ọmọdé ò ní mú orin jẹ kó mọ́ra lọ́wọ́, ẹ̀jẹ̀bùrẹ́ ẹnu ló gbé Alhaja Kaola kò sí ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ̀dàpọ̀ wọ́n á ń rọ gbogbo ẹ̀yẹ mùsùlùmí Muslim Society ní Nàìjíríà, ẹ pé àpéjọpọ̀ àpérò ńlá, ẹ pé àpéjọpọ̀ tó pọ̀, ẹ kọ́ṣùn àwọn tí wọ́n rí social media tí wọ́n rí bí àbùkù bí nǹkan àrífín kódà sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, sí mùsùlùmí lápapọ̀, sí Muslim community society lápapọ̀. Ọ̀rọ̀ tí ò tó ọ̀rọ̀ ẹ ti lanu gbàgbà sójú èyí tìyín ni. Bí kan bá ti ẹ̀ ń ṣẹlẹ̀, àwọn ọ̀rọ̀ tí ò tó ń tá a lè pera ẹni, tá a lè pe àwọn àgbààgbà, tá a lè pè sí pé tọ̀ lágbájá sọ báyìí nípa mi o, lágbájá ṣe wá sí mi báyìí ló sọ nípa mi o, báyìí lágbájá ló ṣe o, kí wọ́n pè é, kí wọ́n sì caution gbogbo ẹ̀ pé ẹ wà lálàáfíà wà rìn ẹ̀ pọ̀, ẹ wá sọ social media ẹ sọ the war field fẹ́sì ibi tá a ti ń tàkúrọ̀sọ síra ẹni, tá a ti ń sọ̀rọ̀ àlùfàǹṣá, tá a ti ń tú àwọn àṣírí ìjìnlẹ̀, tá a ti ń tọwọ́ bọ inú mọ̀lẹ́bí ẹni ilé ẹni látàrí ẹkẹni. Ọ̀pọ̀lọpọ̀ tí sì ń ṣe wáàsí lórí social media lórí gbogbo rẹ̀ yìí, ibi tẹ́ ẹ̀ ń tàpá sí yìí bẹ̀rẹ̀ gbàgùnkè, ẹ̀sìn lẹ gbé lọ́wọ́ tó sọ yín lèèyàn, kí ló wá dé tá a lè ṣe sùúrù. ẹ tó ń bẹ láàrin Alhaja Kaola àti Alhaji Akeugba Gold àbí Elédùà nìkan ló mọ̀ ibi wọn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rúgúdù, ọ̀rọ̀ àlùfàǹṣá, ọ̀rọ̀ ìbánúkọjẹ́ láàrin ara wọn. Elédùà nìkan ló mọ̀ torí mi ò tẹ̀ mọ́ ẹ̀ka káwọn máa ń gbọ́, tí bá sì ń gbọ́ àná máa ṣe mí, kì í sì máa wù mí wò lọ́pọ̀lọpọ̀ ìgbà
torí bàbá máa rí i pé àwọn adarí ẹ̀sìn àwọn tó yẹ kí wọ́n jẹ́ ẹ̀kọ́ àwọn tó jẹ́ kí àwọn younger Muslims àwọn younger Muslim societies kọ́ máa wò fún àwòkọ́ṣe rere àwọn làwọn ń ta ẹ̀rẹ̀ ńlá tá à ń tàbá ẹ̀sìn tá a gbé lọ́wọ́ àwọn ọmọ ṣe mí ẹ ṣe àtúnṣe ìtì ń bẹ láàrin àwọn méjèèjì àtàlájà Kaola àtàlájà Akeugba Gold alẹ́ ìsàláwò bíi akábìlì akínmí Elédùà nìkan ló mọ̀ ló sì lè da àárín wọn ṣùgbọ́n ibẹ̀ tí wọ́n bẹ̀ gbogbo yín ni pé ẹ jẹ̀gùrẹ́ o ẹ fọwọ́ wọnú o ẹ jẹ́ ká ti ara wa sin Ọlọ́run o báwa ara wa bá sì ń bára wa fà tá à ń bára wa jà tá à ń bára wa ní rúgùdù tá à ń bára wa ní gbólóhùn asọ̀ láàrin ara wa ó dáa o ẹni bá kọlu Ọlọ́run ẹni bá kọlu Elédùmarè ẹni bá kọlu ṣẹ̀dá rẹ̀ ẹni bá kọlu sàárè rẹ̀ nígbà tí ń bẹ láyé yóò mọ̀ wípé ìgbà kan là á fàyè yìí lẹ̀ ìgbà kan ló kù wá pẹ̀lú kábàárì ìgbà kan ló kù wá pẹ̀lú kábàárì ẹni bá ń lé fòrò kan tí bá ń gbéraga tí bá ń wúpa bá ń wú ẹsẹ̀ torí pò ṣe ń ṣẹ̀mí ni ìjọ tí ẹ̀mí tó bá kú lára èèyàn wàá mọ̀ pé àwa èèyàn àjẹ́ kankan ṣùgbọ́n àrà rọ̀bíkà rọ́bìlì sátì wàá bá yà sí fún